Africa Content TV. Adára ti dàgbò. Ìjàgbé ló fẹ́ sí, ẹsẹ̀ ọ̀rọ̀ ti kọ́lá. Ìgbàgbé ló pẹ̀pẹ̀, pẹ̀pẹ̀ ọ̀rọ̀ ti láṣẹ. Ìgbàgbé ló ṣe wọ́n bá lágbẹ̀dẹ̀ tèmi ní wọ́n fẹ́ ọ̀rọ̀ rí. Ìbáṣà wa ni kò mọ rí, kò mọ lù, kò gbèdé, kò mọ sá nínú ọba kata bèrè gàgbà nínú àdámà wọn nira. Bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ ló bẹ̀ fún lẹ̀ lọ́sọ̀ bàbá sí i o. Ẹranko púpọ̀ nùgbò lọ́dọ̀ tó fi kìlẹ̀ sọ lórí. Ẹyẹ kan lójú ọrùn lọ́sọ̀ bá òfin sọ lórí ẹ̀yẹ. Ìdíkìdì pọ̀ nùgbò èèyàn kéèyàn pẹ̀ láyé. Àmọ́ bí èèyàn kọ́ lọ́lọ́wọ́ mi lọ. Gbogbo ló sọ àtòkìgbé lẹ́ẹ̀ma ṣẹlẹ̀. Aláǹtìṣọ̀ràwọ̀ kílè àwọn sáyọ. Orígbé lábẹ́ kan ti ní ọ̀tá ṣe ní ìkórè yóò tán. Ẹ̀bà ní kẹ́kọ̀ọ́ kò lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ òkọ́lá. Ewé ló padà fún ẹ̀kọ́ òkọ́lá. Ẹ máa dé sí wọn. Torí kíkíkíkí ọ̀sà o, kíkíkíkí ọ̀sà ni mo forí jọ. Orí máa tí ò lè tí ìjọba kọ̀ ní ẹ̀rí pé òun yẹ ò ta sí. Ṣẹ̀rọ̀ wọn dání nígbà tí wọ́n fẹ́ràn ṣàyí nínú. Àwọn ẹgbẹ́ ni wọ́n máa bẹ́ ti tẹ̀lé yàtọ̀. Wọ́n lẹ ní tí ó máa lóye tó fẹ́ tàbí ṣùgbọ́n. Òṣùpá tẹ̀lé ní nínú olórin àgbàní. Ọmọ Bàrísà nínú olórin ìbàní. Ọmọ Màsùnì nínú olórin kàyéfì ni. Torí mo kọ́ ni pé ọmọ Òṣùpá. Ọmọ ìyá mi wọ́n sọ́sẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sí. Ẹ sọ́sẹ́ ẹ̀wọ̀n tí mo gbà fún sọ́mọ́ mi dágbàgbà. Èmi ọmọ ọ̀gá méjì ní ọba sọ̀rọ̀sọ̀rọ̀. Lọ́jọ́ ni mo lọ nílò gidigidi. Òṣùpá ló tàbí nínú lórí òbáláyé. Orí ẹ̀mí lọ́jọ́ tó mọ̀ wọ́n mi. Ṣẹ̀wọ̀n méjèèjì ìgbà tí wọ́n lò sọ́wọ́. Ẹni tó bá ti bẹ̀rẹ̀ ò ti tẹ̀lé. Àgbà mi kọ́ lọ́mọ lè ṣe wọ́n. Ìdírí ẹ̀yẹ mẹ́sùn tí wọ́n mọ̀ ṣe wá níbí wá. Ẹni ìdírí àbádọ́sọ̀ náà ló kọ́.
ọmọdé sọ́ni wá ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyàwó rẹ̀ ìdí tó lè ṣe níbẹ̀ tú láti wọlé wá nígbà tí kò tẹ̀lé ṣe lé kiri. Ọmọdé wá ọmọdé sọ́ni wá ọ̀pọ̀lọpọ̀ àwọn ìpèsè gbogbo ìṣà lórí lọ́wọ́ ìdí tó lè ṣe níbẹ̀ tú láti wọlé wá nígbà tí kò tẹ̀lé. Baba